iṣẹ́ wa fúnlẹ̀ wa forílẹ̀ ìbí wa kágbéga 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 fàlérí ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá. Mo tún kí gbogbo ọmọ Yorùbá nílé lóko pé ẹ mà tún kábọ̀ sínú ìkànnì KOIKIMEDIA, bringing the world closer to your doorsteps. Ìṣẹ́jú mẹ́wàá la máa fi ṣe program tí a fẹ́ dẹnu lé lórí. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ìwúlò títì àti pé iṣẹ́ wo gan ni títì ń ṣe fún ọmọ ìlú. Ǹjẹ́ tí títì bá ń ṣe iṣẹ́ tó yẹ kó ṣe, ǹjẹ́ ọmọ ìlú náà lè ṣiṣẹ́ tó yẹ kó ṣe? Bí gbogbo wa ti ṣe mọ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá, ní South West, a rí pé ọ̀pọ̀lọpọ̀ títì wa ni kò ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀nà tí ó jẹ́ kó fi ṣiṣẹ́. Ìdí tí kò dẹ̀ ṣe ṣiṣẹ́ ni pé àwọn tí wọ́n darí ìjọba wa láti bí 63 years, a máa rí pé irú tírélà tó ń lọ báyìí nísìn, bí títí ò bá da, bó bá ṣe ń tọ̀nù báyìí àfi kó dà wólẹ̀, àfi wò ó, á wá pa èèyàn, á pa ọmọdé, á pa àgbàlagbà. Kí ló ń fà á tí a fi ní títì, àti pé ṣé a láwọn tó lè ṣe títì ni? Látara àwọn tó ti kàwé, tó jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n nínú ká ṣe títì tí a máa pè ní engineer. Kí ló dé tí à ń ṣe títì tó máa di pé lẹ́yìn ọdún kan àbí oṣù mẹ́fà tójò bá rọ̀ á wọ́ gbogbo ẹ̀ lọ? Ẹ jọ̀ọ́, ẹ bá ti ń wo fọ́nrán yìí, ẹ bá máa fi sínú comment section. Kí ló ń fà á? Títì là ń sọ̀rọ̀ ẹ̀, ìyẹn ní èní. Tí a bá béèrè á jẹ́ pé n tó yé wa ni o. Torí pé n tí mo ń béèrè ni pé tá bá fẹ́ jẹ́ kí ìlọsíwájú àti ìdàgbàsókè kó wà, títì ó jẹ́ kan gbòógì tó gbọ́dọ̀ ṣiṣẹ́ dáadáa. Nígbà tí títì ò bá dẹ̀ ti wá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí bó ṣe jẹ́ kó ṣiṣẹ́, kí lẹ̀yin rò pé ó máa mú jáde? Ó máa mú ọ̀pọ̀lọpọ̀ ìdààmú àti àìlọsí ìdàgbàsókè ìlú, ó máa mú jáde. Nínú ẹ̀ á máa gba àsìkò tó pọ̀. Gbogbo ibi tíyàn bá fẹ́ rìn sí, ibi tó yẹ kó rìnrìn 1 hour, a máa ṣe ibi tó yẹ kó rìnrìn wákàtí kan, a máa lo wákàtí bíi 4. Ìdí tí a ṣe ń béèrè pé ṣé kí a ṣì wà nínú ìlú tí kò lè tọ́jú títì débi pé a wá máa tọ́jú aráàlú? Ẹ bá fi sínú comment section. Ìdí ta tún ṣe ń béèrè pé láti 20 ọdún ó lé ní 5 tí wọ́n náà ti ń ṣe democracy, kí ló fà á, kí ló dé tí gbogbo ilẹ̀ Yorùbá ní gbogbo 191 local government títí tí ò ṣiṣẹ́? Àti pé kí ni ọ̀nà àbáyọ? Ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n ti yà kalẹ̀ láti fi ṣe títì fún aráàlú, àmọ́ a rí pé tọ́ba tẹ̀ ni wọ́n ṣe títì ọ̀hún tí wọ́n gbé lù jáde tó ń ṣe ìtàn pè ní pé àwọn ṣe títì. Tó bá máa fi di oṣù 3 sóṣù 4 tójò bá máa fi rọ̀, gbogbo títì á ti ṣe kíni, á ti dà wó. Ẹ jẹ́ ká jọ wò ó. Béèyàn bá fẹ́ rìnrìn láti ìlú Èkó máa lọ sí Ìbàdàn, kí ló ń fà á tí táyà mọ́tò tó ń bàjẹ́ lóòrèkóòrè, àti pé kí ló ń fà á tí a fi rí ibi tí ọ̀nà tí a máa fi lè sọ pé bá ṣe ń lọ yìí, àárín ní ẹni ìdí kan àbí ìdí pàtàkì kan tí a máa lọ tún mọ́tò ṣe ká tó dé ìlú Ìbàdàn? Kí ló wá ń fà á téèyàn máa gbéra láti ìlú Èkó máa lọ sí Kwara, tó jẹ́ pé mọ́tò ọ̀hún tó bá máa fi dé Kwara, ìyẹn tó bá dé Kwara tó ò bá yọnu, á jẹ́ pé bí a mọ́tò yẹn wọ́n ṣẹ̀ rà ni. Títì ní iṣẹ́ pàtàkì tó ń ṣe. Olúkálukú tó ń gun títì kò ń ṣe mọ́tò nìkan, ẹlẹ́sẹ̀ náà ní ẹ̀tọ́ láti wà lójú títì. Àmọ́ ǹjẹ́ nílẹ̀
Yorùbá lẹ́ni ǹjẹ́ wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí àwọn tí wọ́n fi rìn tó jẹ́ lẹ́sẹ̀ táwọn náà máa rìn sí, àbí kí la ti ṣe máa sọ eléyìí sí kò yé mi. Ọmọ Yorùbá mò ń béèrè ni a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé, a ti sọ̀rọ̀ lọ́tún lọ́sì. Tí ẹ bá wo títì yìí ẹ rí pé tẹlẹ́sẹ̀ wà, bẹ́ẹ̀ ẹ rí pé onímọ́tò òun náà ní àyè tó máa lọ. Àwọn ní báísíkù náà wọ́n lẹ́tọ̀ọ́ lórí títì. Gbogbo èèyàn náà ló ní ẹ̀tọ́ láti rìn lójú títì. Kí ló wá ń fà á tí ilẹ̀ Yorùbá tó rí bó ṣe rí lénìí? Ẹ jẹ́ ká máa bira wa níbéèrè yìí ká dẹ̀ máa wá ìdáhùn sí i. Àní títì oníṣẹ́ tó ń ṣe béèyàn bá fẹ́ lọ gbàyàn sílẹ̀ nínú ewu, bí títì ò bá ti ṣiṣẹ́ á jẹ́ pé onítọ̀hún speed bumps ahead. Á jẹ́ pé mẹ́wàá máa ṣẹlẹ̀ o. Ọmọ Yorùbá jà béèrè lọ́wọ́ àwọn gómìnà wa àti tó ti ṣe lénìí àti tí ó ti ṣe lánàá, kí ló fà á, kí ni ìdí pàtàkì tí gbogbo títì ilẹ̀ Yorùbá tó fi mẹ́hẹ? Ṣé ààrẹ àwọn ọ̀jọ̀gbọ́n tó lè bá wa ṣe títì ni, àbí àláwọn tó ní ìmọ̀ pé tó bá ṣe títì ẹ gbọ́dọ̀ fi àyè sílẹ̀ tí aráàlú náà máa lè rìn sí? Ẹ gbọ́dọ̀ fi àyè sílẹ̀ tó ní bọ́gí àtẹni tó ní physical challenge, tá a máa sọ pé ẹni tó ní disability tí kò kì í ṣe àìsàn. Gbogbo títì ilẹ̀ Yorùbá lénìí kí ló fà á tí ó fi di pé gbogbo tírélà ń wó pààyàn, àti pé àwọn àgbẹ̀ ò lè kó nǹkan kó jáde látara pé kò sí títì? A tún ń béèrè lẹ́ẹ̀kan sí i, lórí títì là ń sọ̀rọ̀ lé lórí lénìí. Bẹ́ẹ̀ bá ń wo títì níwájú yín ẹ rí i pé olúkálukú ló ní right of way. Ibi tí mọ́tò máa gbà kọ́ ni ọlọ́kadà gbọ́dọ̀ gbà, torí pé ọlọ́kadà gbọ́dọ̀ gba pavement. Ní Nàìjíríà lénìí tí tráfíkì bá mú àwọn ọlọ́kadà, ṣe ni wọ́n máa bọ́ sórí ibi tí àwọn mẹ̀kúnnù tó yẹ kó rìn sí, ìyẹn tó bá tẹ̀ wà. Ẹ jẹ́ ká bi wa léèrè, ǹjẹ́ a rí ẹni tó ń tajà tó ń ta wóróbo lójú títì? Kí ló fà á tí ọmọ Yorùbá wá ń ta omi, tó ń ta kúlíkúlí, tó ń tẹ̀pà nígbà tí tráfíkì bá mú nílẹ̀ Yorùbá? Ṣé kò sí ọ̀nà míì ni yàtọ̀ sí èyí tí wọ́n ń lò, débi pé lénìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n láǹfààní láti lè ní ilé ìsọ̀ tó máa ti máa tajà? Ẹ bá wa dáhùn àwọn ìbéèrè yìí, gbogbo ẹni tó bá ń wo fọ́nrán tí a gbé síwájú yìí. Àníṣẹ́ kí ló ń fà á títí tí ò fi ṣiṣẹ́, àti pé kí ni ọ̀nà àbáyọ? Ọ̀nà àbáyọ ni pé ká kọ́kọ́ bi àwọn olóṣèlú pé ṣé wọ́n fún wọn ní bọ́jẹ̀tì ni àbí kò tó? Kí ló fà á tí ẹ fi ń fìyà jẹ àwọn mẹ̀kúnnù ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tí a mọ̀ sí southwest part of Nigeria? Àtọmọdé àtàgbàlagbà ló ń jìyẹ látara ibi tí a ti dákẹ́ títí tí àwọn jẹgúrújẹrá olè, àwọn tí wọ́n náà ń ṣe ìjọba lé wa lórí, àmọ́ turn left on Station Road. Ara wọn nìkan ni wọ́n fi ń ṣèjọba lé lórí, wọ́n ṣe lé ẹnìkankan. Ẹ wo ibi tí a tún gbà wọlé yìí, ẹ rí i pé gbogbo títì pátápátá ló ní iṣẹ́ tí wọ́n ṣe. In 500 meters, kí ló wá dé turn right on Coringway. tí tiwa fi wá yàtọ̀? Ẹ jẹ́ á bi àwọn olóṣèlú wa pé títì ó ṣe pàtàkì, ó ṣe kókó láti lè jẹ́ kí inner road àti main road àti major road àti motorway gbogbo ẹ gbọ́dọ̀ ní iṣẹ́ tó ń ṣe. Ọmọ Yorùbá, ilé tó lọ ìyẹn la ṣe ń pè fún self-determination, inalienable right. In 300 meters, Gbogbo wa turn ní right. alẹ́tọ̀ Then at the roundabout, láti continue béèrè straight. fún. Politics tó ń ṣe nínú Nàìjíríà, politics tí kò gbé wá ní politics gbẹ̀gìrì àti ewédú. Àsìkò tó, ilé tó lọ. Èmi ni OLAYOMI KOIKI tí gbogbo yín mọ̀ sí KOIKIMEDIA, bringing the world closer to your doorstep. Ibi tí a máa rí ètò ti ọ̀sán yìí tá a máa rí mọ́ nìyẹn. Speed bumps Kí ahead. gbogbo wa lẹ́ẹ̀kan sí pé
Oòduà gbè wá o, kò ní gbé àwọn ọ̀dàlẹ̀ nù wa. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé a kú iṣẹ́ takuntakun, kò ní sú wa, kò dẹ̀ ní rẹ̀ wá o.